Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Mo máa ń rí i pé ẹ̀yin kan máa ń ṣe àwọn mistakes kan. Mo wá rí celebrity kan tó tún ṣe irú mistake yẹn ní ẹnujọ́ mẹ́ta yìí. Kódà mo ti rí àgbàlagbà tó ṣe mistake yẹn lórí Facebook, but mo mọ̀ pé nǹkan tí yóò bá mọ̀ ó ṣàgbà èèyàn. Ṣe rí àwọn ọkùnrin yìí bí ọpọlọ wọn ṣe máa ń ṣiṣẹ́ ó funny gan. Yàtọ̀ sí ọkùnrin tó bá di flower ẹ̀. Tọkùnrin bá di flower ẹ̀, kò ní nǹkan kan láti rò, kò ṣe nǹkan kan. In fact, tó bá di flower ẹ̀ tó padà lọ bá ọkùnrin míì sùn, á sì máa feel pé òun bàbá. Bẹ̀ tí ò bá kí ń ṣe ọkùnrin tó jábàálẹ̀ ẹ̀, tó rí pé ó ti gbà bálé, àbò tí ń dó kókó tó fẹ́, wọn ò kí ń like ẹ̀. Wọ́n kàn máa ń mọ́kàn kúrò ni. Wọn ò kí ń like nǹkan tó máa remind wọn pé èèyàn kan ti dó ẹ rí káwọn tó dó ẹ. Mo máa rí táwọn èèyàn máa ń sọ my ex, ó wà nílé ọkọ London ọkùnrin. Wàá dẹ̀ tún máa sọ̀rọ̀, wàá fẹ́ máa rí, ẹ máa avoid àwọn ọ̀rọ̀ tó máa jẹ́ kẹ́ máa refer sí my ex kí ọkọ yín máa gbọ́. Irú àwọn nǹkan báyẹn ọkùnrin ò kí ń like ẹ̀. Ó máa ń jẹ́ kó ara ta wọ́n. Mo ti rẹ́ni tó sọ wípé tó ń sọ categorically pé òun dókó kan kìíní kan, ọkọ dẹ̀ wà nílé ẹ̀. Ó ń refer sí okó tó ti dó sẹ́yìn ni o, ọkọ dẹ̀ wà nílé ẹ̀. Ó dẹ̀ ń bá gbé ọkọ lé. Mo rí celebrity kan lẹ́nu ọjọ́ mẹ́ta tó ní ex òun tóun fẹ́ rí, ó sọ pé òun ò gbọdọ̀ ṣí shop ju 2 o'clock. Ọkùnrin òun fẹ́ kó máa sọ̀rọ̀, kó máa refer sí ex ẹ̀, wọn ò like ẹ̀. Torí pé ìjọ tó bá ti sọ, wọn ò tiẹ̀ fẹ́ kó máa sọ láàrin wọn, let alone òun sọ káàkiri àwọn èèyàn, ó ti establish pé ọkọ tó fẹ́ yẹn kọ́ ló kọ́kọ́ dó ẹ. Ọkùnrin ò like ẹ̀. Wọn ò like ẹ̀, wọ́n kàn máa ń gba kámú, wọn mọ̀ pé wọn ò like ẹ̀. Kó máa sọ láàrin ara wọn gan, wọn ò like ẹ̀. Ká tó máa sọ pé àwọn èèyàn mọ̀ pé òun kọ́ ló gbà bálé, ó ti ń dóko tẹ́lẹ̀. Wọn ò like ẹ̀. Tẹ́ bá ti ń sọ̀rọ̀, ẹ máa avoid àwọn ọ̀rọ̀ tó máa mú yín máa refer sí pé my ex. Either kí gbogbo ayé gbọ́ ni o, àbí kọ́kọ́ yín gbọ́ ni o, ẹ máa try láti máa. Wọ́n kàn máa ń gba calm ni. Pàápàá yìí tó ń fẹ́ single parent kankan. Òun lè ṣe máa rí tọkùnrin míì máa ní pé òun ò fẹ́ jẹ́ kí ọmọ ìyàwó òun kó bá òun gbé. Torí each time tó bá ti ń rí ọmọ yẹn, ó máa ń remind ẹ̀ of wípé ọkùnrin míì ti dó ẹ débi pé ó dó ẹ débi tó bímọ. Bọ́pọlọ wọn ṣe máa ń ṣiṣẹ́ ní àti fẹ́ dóbò ẹ̀ pa. Àfi ẹni tó jẹ́ pé ọkọ ẹ̀ bá ti kú. So ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò mọ̀, but ẹ̀yin ọkùnrin mo fẹ́ kẹ́ comment sábẹ́ kíni bóyá mo sọ ọ́ rí àbí mi ò sọ ọ́ rí. Gbogbo ẹ̀yin celebrity yẹn ẹ máa avoid àwọn ọ̀rọ̀ tẹ́ fi máa sọ tó máa tẹ́ máa fi máa refer sí ex yín. Pàápàá tẹ́ bá wà nínú ilé ọkọ, àwọn ọkùnrin ò kí ń like ẹ̀. Wọn like ẹ̀.